ẹ̀kú àtòwúrọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú Òde. Jídé Mórúnfólú lóníròyìn ẹgbọ́ ìròyìn náà. Lára ìtẹ̀síwájú akitiyan láti jẹ́ kí ìtọ́jú tó péye wà fún àwọn ikọ̀ ológun, Ààrẹ Bọ́lá Tinubu yóò sísọ lójú eégún ẹ̀kúnwó tuntun fún àwọn ọmọ ológun. Akọ̀ròyìn ní ilé-iṣẹ́ ológun Ismail Musa jábọ̀ ìròyìn wípé mínísítà fún ètò ààbò Christopher Musa fi eléyìí léde níbi ìdánilẹ́kọ̀ọ́ àti ríróni lágbára nípa ètò ìṣúná fún àwọn opó àti àwọn aya àwọn ọmọ ológun ní ìlú Àbújá. Àwọn òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ ní iléèwé gíga àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ti lu ìjọba Ààrẹ Bọ́lá Tinubu lọ́gọ ẹnu fún sísan ẹ̀kúnwó ìdá 25% àpapọ̀ owó ọ̀yà wọn tipasẹ̀ àwọn owó tí wọ́n ń gbà lórí ohun èlò iṣẹ́. Àwọn òṣìṣẹ́ yìí fi ìgbóríyìn yìí léde níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn ọ̀gá ní ilé ìwé gíga fásitì ti ọdún karùnléláàádọ́ta irúfẹ́ rẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Bauchi. Joseph Hudson jábọ̀ wípé ààrẹ àwọn ọ̀gálọ́gá ní ilé ìwé gíga fásitì Mohammed Haruna Ibrahim ká ìka ìfọwọ́sí náà níbi ìpàdé wọn fún àwọn oníròyìn ní Àbújá. Ṣíṣiṣẹ́ ṣe papọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè mú àdínkù bá àbùkù gbígbé lárugẹ àyẹ̀wò lásìkò àti fífokùn fún ìfijìn láti mú àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ kúrò bí ewu sí ìlera gbogbo ènìyàn ní ọdún 2030. Nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tí ó fi sàmì ọjọ́ àgbáyé jẹ̀dọ̀jẹ̀dọ̀ ti ọdún yìí, aya rẹ̀ ti darapọ̀ pẹ̀lú àgbáyé fún ìtagìyì ìpolongo àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí ó ti di tọ́rọ́ fọ́nkálé àti fífalẹ̀ mọ́ fún ààyè láti dènà fún àyẹ̀wò ìtọ́jú àti kíkáràmásìkí. Ó ṣe àpèjúwe àkórí ayẹyẹ àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ jẹ́ ká wó palẹ̀ gẹ́gẹ́ bí ìrántí ìfijìn láti máa kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa àrùn náà nígbà tí ó ń ṣe iṣẹ́ láti mú kúrò àwọn ìdíwọ́ tí ó dènà àwọn èèyàn láti gba ìtọ́jú tí ó dóòlà ẹ̀mí wọn. Lára akitiyan láti rí i dájú wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ògùn jáwé olúborí nínú ìdìbò gbogbogbò, olóyè ẹgbẹ́ Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ ti fi ọ́fíìsì polongo ìdìbò ní àríwá ìlà oòrùn ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú àti kíkó àwọn ọkọ̀ ìdìbò, àwọn ohun èlò gbogbo fún ìdìbò àtìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú náà fún olùdíje ìdìbò gómìnà Sẹ́nẹ́tọ̀ Solomon Ọlámilékan Adéọlá tí àpèjá rẹ̀ jẹ́ Yáyì àti àwọn olùdíje yòókù nínú ẹgbẹ́ òṣèlú náà. Ètò náà ni àwọn adarí ẹgbẹ́, àwọn lọ́balọ́ba, àwọn adarí ẹ̀sìn àti àwọn alátìlẹ́yìn ẹgbẹ́ tí wọ́n ṣe àfihàn ìfijì fún gbígbégbá orókè ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2027. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Nínú ìlànà òṣèlú àwarawa tó lẹ́sẹ̀ ńlẹ̀, kì í ṣe ìfẹ́ ipò nìkan ló ṣe pàtàkì bí kò ṣe ìṣọ̀kan, ìfọkànsìn àti ìdúróṣinṣin láti gbé èrè gbogbo ẹgbẹ́ náà ga. Lórí èyí, olùdíje tẹ́lẹ̀ fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ fi hàn pé àǹfààní ẹgbẹ́ ga ju ti ẹnìkọ̀ọ̀kan lọ nígbà tó ṣe ìgbékalẹ̀ ọ́fíìsì ìpolongo ikọ̀ ọ̀tọ̀ tí í ṣe team ọ̀tọ̀ tó sì ṣe ìtọrẹ ọkọ̀ ìpolongo ìbò 4 pẹ̀lú àwọn ohun èlò ìpolongo míì gẹ́gẹ́ bí àfihàn àtìlẹ́yìn rẹ̀ fún ìfẹ́ tó ní sí aṣòfin àgbà Ọlámilékan Adéọlá tí gbogbo èèyàn mọ̀ sí Yáyì láti díje fún ipò gómìnà ti ọdún 2027. Nígbà tí ó ń ṣe ìgbékalẹ̀ ọ́fíìsì náà léyìí tó sì ń fi tìfẹ́tìfẹ́ gba gbogbo àwọn ohun tí Ọ̀túnba Ọ̀rẹ́dípẹ̀ náà fi ṣe ìtọrẹ fún nípa ìpolongo ìdìbò tó ń bọ̀, ìyẹn bí ọkọ̀ ìpolongo ìbò, àwọn ohun èlò ìpolongo míì. Aṣòfin àgbà Ọlámilékan Adéọlá Yáyì fi ìmọ̀lára ìdúpẹ́ hàn sí Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ fún ìfọkànsìn àti ìfaradà tó fi ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ náà. Ó tún gbóríyìn fún àwọn olórí ẹgbẹ́, àwọn ọba aládé, àwọn olórí ẹ̀sìn àti àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí ó ń fi ìgbàgbọ́ àti ìtìlẹ́yìn rẹ̀ hàn fún un. Wíwá tí mo wá lè ní ìgò ṣàṣemọ́ mi sí Ìjẹ̀bú North East. Mo sì máa wá, mo dẹ̀ máa wá.
ẹ̀yin mo dẹ̀ máa bá, èmi lẹ̀ dẹ̀ máa rí. nǹkan tó bá wà tó bá báyọ̀ lù á jẹ́ pé nǹkan yẹn ò dáa ni. pọ̀ látìgbà tá a ti dùn tó ti bọ́ sọ́wọ́ ẹnìkan àfi kí gbogbo wa patọ́ pọ̀ sójú kan láti ṣiṣẹ́ sójú kan. And I can assure you the entire Oredipe political family, Senator Lamilekan Yayi will not leave you behind. ṣáájú ni Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo ọmọ ẹgbẹ́ ní ẹ̀tọ́ láti ní ìfẹ́ ọkàn sí ipò olórí, ìṣọ̀kan ẹgbẹ́ ní àkọ́kọ́, ìlera ẹgbẹ́ sì ní èrè gbogbo wa. Ó fi kún wípé àkókò ti tó fún gbogbo ọmọ ẹgbẹ́ láti fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ láti mú ẹgbẹ́ dé ibi gíga. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà ńbẹ̀ gbóríyìn fún Ọ̀túnba Túnjí Ọ̀rẹ́dípẹ̀ fún ti ìfẹ́ ohun ìfọkànsìn tí ó ní fún àgbéga ẹgbẹ́ náà. Ayẹyẹ yìí ni ó kó àwọn ọba aládé, àwọn olórí ẹ̀sìn, àwọn olórí olóṣèlú, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn káàkiri ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn jọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. Àwọn tí ó tọ́ sí láti dìbò ti tú yáyá lọ síbi ibùdó ìdìbò jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba káàdì ìdìbò alálòpẹ́ wọn síwájú ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ń bọ̀ lọ́nà. Láòdì Ọládòṣù tí ó ń ṣe àbẹ̀wò sí àwọn ibùdó ìdìbò ní Òṣogbo jábọ̀ wípé bí àwọn olùdìbò kan ṣe ń fọn rere ètò náà ni àwọn igun mìíràn ṣe ń pè fún ìlọsíwájú láti jẹ́ kí gbígba káàdì ìdìbò alálòpẹ́ náà rọrùn láti gbà. Ẹ̀yin ará, bí ọkọ̀ rẹ òkun tó rí ọ̀sà yóò padà bọ̀ sí èbúté. Ìwọ̀nba ìròyìn tá a ní fún yín láti lẹ́nu Ṣẹ́gun-Dọ̀la nípa orí ọ̀fẹ́ Olúwa kó tó dìgbà náà ká sùn rẹ̀ ó dáa.